Africa Content TV. Pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀gá àbàtì ẹ̀rọ bí ọmọ mọ̀ fún aláwọ̀ nínú ọ̀sálà gbogbo ilé ẹ̀rọ gbádùn yìí. Nítorí ẹ̀rọ ìgbádùn lọ́wọ́ ṣe rán èmi Mèsáyà yìí wá. Mo ṣe rán ànábì Mùsá wá. Ó ní onígbò lọ́dọ̀ Fáráò, ìgbòho, ajẹnudẹ́rẹ́. Àti ilẹ̀ ní lásìkò ẹ̀yọ́ ọlọ́padà làánú yìí ti máa ń ṣe mí. Ìtorí pé kí ni ẹ̀dá ní àwa táwa lókè nígbà ẹ̀ a lot of mistake ó wà lọ́wọ́ àwa náà ṣe ọ̀dà sáà ṣé wọn bá àwọn kábínẹ̀tì àná lèmi náà tí mo tẹ́ sí treasure rẹ̀ àmọ́ gbogbo àwọn tó jókòó lónìí bí wọ́n ṣe wà wọ́n ṣe súnmọ́ mi tó tàṣe jẹ́ bí tàṣe jẹ́ wọ́n family wọ́n lé àfáìsì mi látàárọ̀ ìdálẹ́ èyí tí bá máa gbọ́ ni máa gbọ́ èyí tí mo ò ní gbọ́ mo ò ní gbọ́ ìyẹn fẹ́ tó bá jẹ́ sí ṣàmàlú o àmọ́ tẹ́lọ̀ tẹ̀lé yìí kò sí nǹkan tọ́wọ́ tọ́jẹ́ sí tẹ̀sùn tó bá àfáìsì mi tó bá ti jẹ́ pé nǹkan tó dáa tó lè máa ṣe ẹgbẹ́ láǹfààní èyí máa gbọ́ mo lè máa mú lòdì. àmọ́ nǹkan tó lè àfáìsì mi fún kì í gbọ́ ní pé nǹkan tó bá jẹ́ rọ́ǹtì tó máa pa owó ilẹ̀ jókòó lára àfáìsì kan tí mo lè tẹ̀lé nìyẹn àmọ́ nǹkan tó bá jẹ́ ráìtì tó máa ṣe gbogbo aláǹfààní èyí láti tẹ̀lé. Gọ́ọ̀mẹ̀ntì àná gbogbo àwọn ká ní àǹfààní láti advice gọ́ọ̀mẹ̀ntì yẹn àtúráì láti ṣe àtúráì gbogbo effort wa láti lè jẹ́ kí ẹ bá para ẹni nínú situation ẹ para ẹni lẹ́nu àmọ́ àwọn olóògùn máa ṣàǹfààní kan tó ẹ pé àwọn ajẹkúndẹrá ọ̀jẹ̀lérò tẹ́lẹ̀ ojúbú. Gbogbo bá a bá ṣe ń bá fọ́másì ṣe àmà ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwa lẹ́fẹ̀nà kọ́nẹ̀ a bá ṣe ń bá fọ́másì ṣe àmà ẹ̀ sọ̀rọ̀ láti lè wí pé a ní sípàtì fún yín kí wọ́n fi àyè tẹ̀tẹ̀ wá lógún àwọn kòkòrò dúró àwọn kòkòrò dúró lọ́tún máa lọ ga sí ìṣàmà ẹ̀ lọ́rùn mọ́lẹ̀ pé ẹ má gbọ́ nǹkan tí ọ̀rọ̀ sí ọ̀rọ̀ múlẹ̀ ti sọ o wọ́n fẹ́ máa pàṣẹ fún yín o wọ́n fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún yín o ibẹ̀ lọ́rọ̀ máa tún ṣe kí ni lọ́rọ̀ àti sọ̀rọ̀ àná ti bá mi tójúmọ́ bá mọ́ ṣe ọ̀rẹ́ sáà wọ́n máa sọ̀rọ̀ àná di bá mi tójúmọ́ bá mọ́
gbogbo yẹ outlaw tí former deputy gbà yẹn tó di treasurer lẹ́nu àti ìgbóni wọ́n ṣe gbé tíkẹ́ẹ̀tì tó ń gbé fún ọlọ́kadà yìí ó ti pọ̀ jù tíkẹ́ẹ̀tì yìí lè ṣe kí ni ó lè gba ẹ̀mí ọ̀rọ̀ bíbú yìí láìpẹ́ ọjọ́. ẹni àgbàlagbà máa ń kòwé ẹni tọ́rọ́ tó yá ó sàn fún bọ́bọ̀ tó ń bọ̀ lọ. Iye tó bá wọlé ní ẹgbẹ́ náà la máa fi hàn ní ẹgbẹ́ kò ń ṣe pé ká máa wá owó tí ó tẹ̀lé wa lọ. Gbogbo leadership tó bá ti ṣe ìlúra ẹ̀ lọ ó máa wá owó gbogbo. Àwọn leadership tó bá ti cut coat ẹ̀ according to the size kò ní wá owó tó ṣe gbé tó gbẹ̀mí ẹ̀ lọ. Ibi tí program ti ṣe gbé ó ti gbé bá ní iṣẹ́ ìlú àtẹ̀túgbẹ́ gbogbo ẹ̀ náà láti yọ kó ní 1 by 1. Àmọ́ púpọ̀ náà wọn sọ́nà ṣàbáyé náà èèyàn burúkú ni wọ́n. Èèyàn burúkú lọ́pọ̀ ní wọn ó ní ọ̀tẹ̀ dúdú jẹyà ọ̀pẹ lẹ́kún sunkún láàárọ̀ èyí wọ́n sun ọ̀tẹ̀. Nítorí tó kí ni ọ̀yà àgbàlagbà ní ibi ìṣáná láti kí èso òkú. Wọ́n lè ní tó bá gba bẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ tó wà máa fi lélẹ̀ ó tó ṣojú ìwádìí àgbàlagbà. Nítorí pé kí ló fà á ní pé ní lásìkò adélé iṣẹ́ yìí apá ọlọ́kadà apá wọn ní 10 so. Iṣẹ́ ọlọ́kadà èrò pọ̀ bẹ́ẹ̀ lọ títí èrò pọ̀ bẹ́ẹ̀ lọ títí apá ọlọ́kadà ní 10 so. Nígbà tá a lè máa wò gòkè wẹ̀ ìyáálé tó bá níyàwó kan tó bá fẹ́ kejì ọmọ asún fún ẹ wọn o nítorí mo fẹ́ yàwó nítorí kò wá kọ̀ yà nílẹ̀ ọkọ̀ máa ṣe kí ọmọ àjọ fún ẹ wọn. Nígbà tá a lè wò gòkè wẹ̀ bóyá wọn tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀fẹ́ lé ọ̀kọ̀ọ̀kan kọ́ àjọ fún ẹ wọn. Nǹkan kẹ́ẹ̀yẹ ó di 22 àmọ́ ikọ̀ rẹ̀ ìgbà tí nǹkan kẹ́ẹ̀yẹ tó wá di 22 nígbà tó wá di gbogbo iṣẹ́ tó yẹ kọ́ ọ̀gá yín mójútó wọn mójútó kò sí ẹni tí ò ní lọ́wọ́ o pẹ́kínsì náà ní tiẹ̀ lọ́wọ́ o torí ẹni sísìn olè kan náà ní gbogbo wọn. Àwọn bí owó ń ṣe tó lẹ́kọ̀ọ́ tó bá ń pé advice or word advice tí pẹ́kínsì ń mú wá gbà yẹn tó bá jẹ́ pọ́jẹ́ kí ṣe ṣàmà yẹn kó láyé ìdílé sí situation yìí pé wọ́n bàjẹ́ ọ̀ local government yẹn ó lè má ṣẹlẹ̀. Àmọ́ èmi ò gbà ìwọ ò gbà èmi fẹ́ jọ̀gà mi ìfẹ́ kó lọ́nà lọ́dọ̀ sí ṣàmà èmi ni mo fẹ́ máa rí lọ́dọ̀ sí ṣàmà ṣẹ̀ṣẹ̀ sàn gbogbo wa lè ti gbàgbé pé ẹnìkan ò lórí ayé ṣọwọ́ fẹ́ lòmí tó bọ́ bọ́. Nítorí pé kí ni ìgbàlá ń ní ẹnìkan ò lórí ayé. Òye sí champion current ló wà no champion forever. Union goal union cup state council ṣe kí ni òye fún ìgbọ̀ngàn ọ̀dọ́ bẹ́ẹ̀ tí orí ìgbọ̀ ṣe kí ni ó gbọ̀ ṣọ̀gbọ̀n ní iṣẹ́ whether you like or not. Àwọn word advice ti pẹ́rẹ́sì tó ṣe kí ni tó ń kí fúgbà yẹn tó bá yẹ pé iléeṣẹ́ ìtẹ̀lé gbogbo wọn bá di
ọ̀rọ̀ local government yẹn ó lè má wáyé. Ìgbà tí wọ́n wà ní 22 zone tọ́wọ́ bá di local government lẹ́sìn 9 or 10 tọ́wọ́ kó gbogbo ọ̀wọ́n sọ́nà ṣe àmà yẹn ló kọ́ lọ ṣe dialogue láàrin ara wọn. Tó bá yẹ kó dialogue tọ́wọ́ tó ń ṣiṣẹ́ yẹn tó bá yẹ kó dialogue tó mú wá tó bá yẹ kó tẹ̀lé ẹnì má bàa rí ní succession pẹ̀lú ara yìí. Ṣé mo kọ́ ṣe yàrá bíi ẹni tó fẹ́ ṣe tó fẹ́ yẹ ṣíà.